Ẹ káàbọ̀ sí orí ìkànnì wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ bí a ṣe máa ń ṣe ìpè táwọn ò bá ti rí báyìí àwa kì í sọ ìta bá sọ̀gàn. A ṣe ọjọ́ pàtó ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ ikú tó di pé àmọ́ wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ gbádùn gbogbo bó ṣe ń lọ káàkiri àgbáláyé gbogbo bó bá ṣe ń lọ báyìí láwọn máa fún yín lọ́lọ́kan òjọ̀kan ọ̀rọ̀ lórí Peller ni ẹ wo ṣe rí fídíò tá a máa play fún yín níbi gbogbo incident yẹn bó ṣe ṣẹlẹ̀ òun la máa play fún yín nínú bíbá ẹ jẹ́ ká farabalẹ̀ ká sáré gbọ́ ọ̀rọ̀ yìí díẹ̀ nítorí pé Gdex náà ṣì máa sọ̀rọ̀ nítorí pé òun náà wà live video ìgbà tó jí Peller gbé náà òun náà ń ṣe live video lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ pé streamer ni Peller jẹ́ tó jẹ́ pé ó máa ń pa àwọn èèyàn lẹ́rìn níbẹ̀ lòun ti méèkì owó rẹ̀ gẹ́gẹ́ bí àwọn nǹkan tí à ń rí nígbà kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe jí Peller gbé. Peller ó sọ pé òun fẹ́ lọ ra oúnjẹ gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí a gbọ́ ó lóun fẹ́ lọ ra oúnjẹ níbi tó ti ń padà bọ̀ tó ti lọ jẹun tó ti ń padà bọ̀ òun ni ó kọ̀ rí àwọn ọkọ̀ tó dí òun lọ́nà ìgbà kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ ní pé kóun bọ́lẹ̀ òun dẹ̀ wò pa òun wà live video ṣé ẹ wà lẹ́yìn ẹ̀mọ́ òun ni tẹ́ fi sáré wá jí òun gbé àbí ọlọ́pàá ní ẹ̀ẹ́dẹ̀ tún wọṣọ ọlọ́pàá débi tó yẹ pé a lè fi dá yín mọ̀ pé ọlọ́pàá ní tá máa fi dá yín mọ̀ pé ọlọ́pàá ní àbí irú kí ni gbogbo pálapàla yìí ibi tí Peller ti ń bá wọn fà lọ́wọ́ pẹ̀lú ìbọn tí wọ́n gbé lọ́wọ́ nítorí pé Peller kan ò gbà tóun wà live video ṣé wà ní ẹ̀fẹ́ yìnbọn pa àwọn ni àbí kí lẹ máa sọ pé òun ṣe torí pé òun ò kọjá àyè òun kí lẹ máa sọ pé òun ṣe ibẹ̀ ṣáà ni wọ́n ti ń fa ọ̀rọ̀ yìí bí wọ́n ṣe fi àgídí gbé Peller ni nǹkan tí Peller ò ṣe wọ́n escort àwọn ọlọ́pàá tó yẹ kó máa ń tẹ̀lé ni bí èèyàn bá ń lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a ti mọ̀ pé celeb ni Peller o kò bá máa ṣe lórí TikTok jù bẹ́ẹ̀ lọ celeb ni nítorí pé tó bá kọjá ládùúgbò yìí àwọn èèyàn á sì dámọ̀ yìí pé gbajúgbajà ohun TikToker òun ni Peller torí ó dẹ̀ ti gba oríṣiríṣi àwọ́ọ̀dù ó kọ̀ wò pé lálẹ́ kóun kọ lọ jẹun kóun padà ṣùgbọ́n k'Ọlọ́run gbà wá lọ́wọ́ ẹni tí ń ṣọ́ ni tá ò ṣọ́ kí Lédùmarè ṣáà máa gbà wá lọ́wọ́ ẹni tí ń ṣọ́ ni tí a ò ṣọ́ ìlú yìí ti wá di nǹkan ká bára wa sọ òtítọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ yìí pé a máa ń kọ́ra wa ní ẹ̀kọ́ oríṣiríṣi lórí ìkànnì yìí ni ká bára wa sọ òtítọ́ ọ̀rọ̀ ìlú yìí ti di nǹkan ìlú yìí ti le ìdí àti túmọ̀ tí a fi sọ pé ìlú yìí ti le ni pé èèyàn sọ pé òun fẹ́ lọ jẹun nítorí pé ó jẹ́ celebrity torí ó jẹ́ gbajúgbajà tó yẹ pé àwọn èèyàn mọ̀ nítorí ó sọ pé òun fẹ́ lọ jẹun nísìnyí ẹ wá jí gbé àwa tó jẹ́ pé àtẹ̀ tí ní kankan tó yẹ pé a ṣe ń bẹ Ọlọ́run ni tá a ṣe ń bẹ Ọlọ́run ni k'Ọlọ́run máa ṣọ́ wa mà ní k'Ọlọ́run máa ṣọ́ wa mà ní even káfíńtà tó lọ ṣiṣẹ́ ní sáìtì wọ́n tún jí gbé ó lọ ṣiṣẹ́ ni o báwo ló ṣe rí gbà padà bàbá ẹ̀ ó lọ fi owó ìwé ilé ó lọ fi yáwó ní báǹkì lọ fi kó 3 million lọ fi kó 3 million lọ fún àwọn tó jí gbé 3 million wọ́n wá release ẹ̀ ẹni tó jẹ́ pé ilé ọmọ yìí ilé ó sì ń yálégbé ni kò tí kọ́lé ara tiẹ̀ o ó sì ń yálégbé ni ó ti níyàwó ó ti bímọ 3 million ṣé tóun gan bá rí 3 million ṣé òun gan máa lọ fún òun fẹ́ lọ wo sáìtì kan nínú igbó kò dẹ́ ń ṣe pé inú igbó bẹ́ẹ̀ mọ̀ pé àwọn sáìtì tó yẹ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń develop iṣẹ́ tí ẹ̀dẹ̀ nìyẹn kò lè sọ pé òun ò dẹ̀ tún lè lọ ó máa lọ nítorí pé ó láti tẹpá mọ́ṣẹ́ torí pé ó ní ìyàwó tó máa bọ́ ó dẹ̀ ní ọmọ tó máa bọ́ ó dẹ̀ ní ilé tó máa sanwó rẹ̀ òun náà fúnra rẹ̀ náà gbọ́dọ̀ look good ẹ wo ká máa ti fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ jẹ́ ká kọ́kọ́ wo fídíò yìí náà. I was on live on TikTok and everybody was just spamming my comment section that they just kidnapped Peller. And I was like, it can't be true. So I put on the calls and I just confirmed that are true. So it was taken away by some random men. Like 4 of them. It's coming from where he went to buy food. Eat with Mimi. That's where he's coming from. He went to buy food. Then on his way back home, those people just tell him to stop and he stopped. Then they just tell him that you are the one that is talking anyhow, and they just took him away.
And luckily, it was even on live. Maybe you guys can watch the video. What's happen? You don't mind? No, this happen. What I want is the guys to see. Guys, see. I want to leave you. But then, what's happen? The coach you get through. I they come, Joe. You're this one now. What's happen? I need to do like saying a police to be. You can't go. Come on, kill you. Calm down, Joe. I ain't got the point. Go. No, you do like that. Calm down. You follow the talk like that. What's happen? I said, calm down. I be the fella with you. What I want is the Okay, yeah. Calm down. Gazi. What's your hey? What's happening? What's your stop? Hey. Go ahead. Hey. Guys, hey, guys. We have, this Nigeria is not safe anymore. So person of this stay for Nigeria again. Person of you waka alone again. Because you be content creator, so because some people know you. So I don't feel waka again. I don't feel waka alone. I don't feel just go and buy food. I should carry security because I want to go and buy food. Eh? This Nigeria and this Lagos. I don't even understand. I swear to God. I just say make an update to now. Ṣé ẹ̀yin náà ti wá rí báyìí pé ìlú yìí ò rọgbọ? Ṣé ti wá rí? Pé ìlú yìí ò rọrùn báyìí torí k'Ọlọ́run ọba kó máa ṣàánú wa ni. Ọlọ́run máa ṣàánú wa ni o. Ẹ wò gbogbo nǹkan tí oníkálùkù bá mọ̀ láti rí fi dáàbò bo ara rẹ̀ kó fi dáàbò bo ara rẹ̀ o. Ìlú yìí ò rọgbọ. Ọmọ ọlọ́mọ, ọmọ kékeré. Ọlọ́run ọba Elédùmarè kó dákun kó túbọ̀ máa ṣọ́ wa. Ẹ wò ẹ̀yin tí wá àbẹ́yẹ kí fídíò yìí gùn. A ò ní rí jù báyìí lọ. Bó bá tó ṣe ń lọ báyìí, a máa bọ̀ yín lọ. Ó dàbọ̀.